Ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ó mà ti pariwo síta lórí ìròyìn tó ń lọ lórí ẹ̀rọ ayélujára lórí ìgbésẹ̀ tí wọ́n ló gbé lórí gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Ìgbò ni tó tún jẹ́ olùdarí ẹgbẹ́ tó ń jìjàǹgbara fómìnira ilẹ̀ Ìgbò Indigenous People of Biafra IPOB ìyẹn Nnamdi Kanu tí ẹbọra òwú gẹ́gẹ́ bá ṣe máa ń pe Ọbásanjọ́ sì ti jẹ́ kó dìímọ̀ pé kò sóòótọ́ nípa ìròyìn tó ń gbé kiri náà. Ǹjẹ́ ìròyìn wo ni wọ́n ń gbé nípa Ọbásanjọ́ tó jẹ́ balógun tó joyè balógun ìlú Òwu ìyún Òwu tó wà lẹ́gbàá ní ìpínlẹ̀ Ògùn? Ó mà ní bó ṣe ní Ọbásanjọ́ ó bá àwọn gómìnà márààrún ilẹ̀ Ìgbò ṣèpàdé ní ọjọ́ ìṣẹ́gun tí í ṣe ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí lórí bí ìjọba àpapọ̀ lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí yóò ṣe fi Nnamdi Kanu tó ti wà látìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ láti bí ọdún mẹ́ta sẹ́yìn bí wọn yóò ṣe fi sílẹ̀. Nígbà tí ìròyìn náà ti wá ń jà ràìnràìn kódà tó jẹ́ pé inú àwọn ọmọ Ìgbò kan dùn pé Ọbásanjọ́ gbé ìgbésẹ̀ àlàáfíà àti ìgbésẹ̀ fún ẹ̀yìn lójú àwọn táwọn fẹ́ràn níṣẹ́ Ọbásanjọ́ máa pariwo síta pé kán bá ti bọ̀wọ̀ bọ̀ òun lọ́rùn o òun kò bá àwọn gómìnà ilẹ̀ Ìgbò ṣèpàdé lórí ọ̀rọ̀ Nnamdi Kanu rárá. Nínú àtẹ̀jáde tí Ọbásanjọ́ fi síta nípasẹ̀ agbẹnusọ ẹ̀ Ọ̀gbẹ́ni Kẹ́hìndé Akínyẹmí ló ṣiṣẹ́ kó di mọ̀ o pé lóòótọ́ òun bá àwọn gómìnà ilẹ̀ Ìgbò ṣèpàdé ó láwọn ló tiẹ̀ pé òun fúnra wọn sí ìpàdé wọn olóhùn àti Emeka Anyaukwu ìní wọ́n jọ pè sí ìpàdé náà ṣùgbọ́n tó ní gbogbo nǹkan táwọn jọ sọ pàápàá lórí ọ̀rọ̀ ajé ilẹ̀ Ìgbò àti bí ilẹ̀ Ìgbò yóò ṣe máa dàgbàsókè sí wọn ni kò bá òun sọ̀rọ̀ Nnamdi Kanu rárá tó sì ló jẹ́ kàyéfì fóun láti máa kà ní ìròyìn kiri pé òun sọ̀rọ̀ lórí Nnamdi Kanu àti bí wọn yóò ṣe fi sílẹ̀ ṣùgbọ́n tó ní òun ò bẹ́nikẹ́ni sọ bẹ́ẹ̀ o kò sì sí nǹkan táwọn jọ sọ nípa Nnamdi Kanu ládùúrú àsìkò táwọn fi ṣe ìpàdé náà.